Hello. Ọlọ́run wa ẹ ṣé o. Ọba tó ń gbé ni níjà kẹ́rù òbo ní níjà. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ṣèbí tí èèyàn bá sọ pé òun ka ẹní ẹ̀, Ọlọ́run á dẹ̀ tẹ rọ́ọ̀gì. Òun ló dífá fún àwọn olórí láàfin. Àwọn kẹ́ni máàní, àwọn aṣèbàjẹ́, wọn mọ̀ pé Ọlọ́run ò jọ wọ́n. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ nígbà tí wọ́n sọ pé wọ́n lọ mú rẹ́gísítà àwọn tán rẹ́gísítà gbogbo àwọn olórí, gbogbo àtàwọn tó ṣẹ̀ bímọ láàfin. History wọn, ọjọ́ tán bí wọn, gbogbo everything. Olúkálùkù wọn, gbogbo rẹ́gísítà, orúkọ wọn wà nínú rẹ́gísítà láàfin. Ìyàwó tán ṣẹ̀ṣẹ̀ fẹ́ àtàwọn ìyàwó tán, gbogbo àwọn ìyàwó tán ti fẹ́ ní ààfin, àtàwọn tí ọkọ wọn ti wàjà, àtàwọn tó ọkọ wọn wà láyé, àtàwọn tó ọkọ wọn ṣe kíní, gbogbo wọn pátákó history wọn, history ààfin Ọ̀jájá, wọ́n ló wà ní oyè ìyàwó tó tán fẹ́, àtàwọn tán ti fẹ́ tipẹ́, àtàwọn tán ṣẹ̀ fẹ́ àti gbogbo wọn ní list. Olúkálùkù gbogbo history yẹn ṣá wà nínú rẹ́gísítà. Òun ni àwọn olórí connive tán lọ yọ Naomi kúrò. Naomi tó jẹ́ pé òun ni number one of the list. Ọ̀jájá ti kábíyèsí Ọọ̀ni. Wọ́n wá lọ yọ, wọ́n wá forúkọ tí wọ́n sí, wọ́n yọ gbogbo everything tí Naomi àti tọ́mọ wọn yọ kúrò ńbẹ̀. Ṣé wọn pé gbogbo ẹ̀ náà láti sọ fún wa, tá dẹ̀ ti gbọ́. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ nǹkan tí kábíyèsí wá ṣe. Bẹ́ẹ̀ náà ṣe sọ pé tí èèyàn bá sọ pé òun ká ẹní ẹ̀, Ọlọ́run dẹ̀ máa tẹ́ rọ́ọ̀gì. Tímútímú gan lọ́lọ́run tí ẹ̀ ń tẹ́ táwọn èèyàn pàtàkì, àwọn èèyàn gidi, àwọn èèyàn tó ti rógòlò. Tímútímú gan náà tẹ̀ wọlé. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ pé gbogbo ẹ̀ máa sọ́kúlẹ́ǹtì lẹ́sẹ̀ wọn. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe ni kábíyèsí lọ wá another new register. Àwọn register tó jẹ́ pé ìtótún ní wọ́n tún modernize register yẹn. Kì í ṣe àwọn ti ancient tán ti ń lò tẹ́lẹ̀. Wọ́n ní the new one sì pé ó lágbára tí kábíyèsí lọ. Wọ́n ní Queen Naomi ní kábíyèsí. Queen Naomi àtọ àwọn ọmọ ẹ̀ nìkan ló máa wà nínú kíni. Ìyẹn regime tiẹ̀ ti kábíyèsí o. Wọ́n ní regime ti kábíyèsí, tọ́run ti kábíyèsí. Ìgbà tí kábíyèsí Ọ̀jájá. Wọ́n ló fẹ́ ṣe ti ẹ̀yẹn fresh. Ǹjẹ́ kò wá tán bí? Wọ́n ní kábíyèsí sọ pé òun máa ṣe ti tòun láyé ọ̀tọ̀ fresh. Ìwé yẹn máa yàtọ̀. Ti àwọn ancient ti pa láíláí, ìyẹn náà máa yàtọ̀. So ǹjẹ́ kò tí wá parí? Wọ́n ní tí kábíyèsí tiẹ̀ fẹ́ ṣe eléyìí pé ó wá unique ju àwọn ìtàn sọ pé wọn ò fẹ́ kí Naomi pẹ̀lú wọn bẹ̀. Wọ́n ní kábíyèsí ti lọ ṣí another register fún Naomi o, àtọmọ ẹ̀ o, àti Adéwámiwá. Anybody tó jẹ́ pé wọ́n ní ẹni ọmọ tó ti jẹ́ ti kábíyèsí, tó ti jẹ́ ẹ̀jẹ̀ kábíyèsí, tí kábíyèsí mọ̀ pé tòun lélẹ̀, tiwantiwa lélẹ̀, pé gbogbo orúkọ àwọn yẹn ló máa wọnú rẹ́gísítà. Wọ́n ní àti àwọn ìyá, àwọn tó ti wà láàfin tẹ́lẹ̀, pé gbogbo wọn ló máa dá gbogbo ẹ̀ padà sí this new register. Ṣé rí pé gbogbo àwọn ọbàyéjẹ́, wọ́n ní gbogbo àwọn ọbàyéjẹ́ yẹn kò sí orúkọ wọn tó máa wọnú rẹ́gísítà wọn níbẹ̀. Wọ́n ní kò sí ẹni tó orúkọ ẹ̀ tó máa wọnú ìwé yẹn mọ́ nínú wọn. Pẹ̀lú bọ́n ṣe sọ pé wọ́n fẹ́ fi wàdùwàdù, wọ́n ti fi wàdùwàdù lá ọbẹ̀ gbóná. Wọ́n mọ̀ pé ó máa jó wọn lẹ́nu. Ẹ̀yin èèyàn mi, ṣé rí pé tọ́lọ́run bá ń ṣe tiwa, kò sẹ́ni tó lè kọjú ìjà sí wa. Yóò tán àbó kú, ó tán àbó tán. Wọ́n ní níṣe ni
àwọn olórí láàfin. Wọ́n ní wọ́n á forí gbárí, wọ́n ṣàkóló bá pa pé kí làwọn ṣe lè sí. Wọ́n ní wọ́n sóbà. Wọ́n ní kí dán ló ń jẹ. Wọ́n ní ìbànújẹ́ ó sorí àgbà wọn kodò báyìí. Ṣé wọ́n sọ pé wọ́n ní bá ṣe ń yọ́gbọ́n, bá ṣe ń yọ́ sólà ń yọ́gbọ́n. Ẹni bá sọ pé kí là á ṣe, òun la máa ṣe hàn, òun la máa ṣe hàn, la máa ṣe hàn fún. Ẹ̀yin èèyàn wa, is that not wonderful? Àní tọ́lọ́run yìí bá ń ṣiṣẹ́, wọ́n máa sọ pé àbí Ọlọ́run ò dẹ̀ tètè ṣe kinní yìí náà. Báwo ni kinní yìí ṣe jẹ́ báyìí náà? Báwo ló dẹ̀ ṣe rí báyìí náà? Àṣé gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ tún nǹkan ṣe, Ọlọ́run máa ń ṣe lẹ́sẹẹsẹ tó jẹ́ pé ìgbẹ̀yìn àwọn èèyàn máa sọ pé báwo ló ṣe jẹ́. Wọ́n ní tó bá ń sọ pé Ọlọ́run wa, àwa má rídìí. Bó ṣe ń rí nìyí o. Bó ṣe ń jẹ́rìí àwa má rídìí. Tó bá sọ pé Ọlọ́run mystery lè rí yẹn o. Wọ́n máa sọ pé kí làwọn lọ ṣe irú eléyìí sí? Kí ni ìtumọ̀ táwọn ṣe yìí? Ǹjẹ́ àwọn ò ti rugi oyin báyìí? Ǹjẹ́ àwọn ò ti ṣìṣe báyìí? In fact, nígbà mo ti ẹ̀ gbọ́ lórí afẹ́fẹ́ tí mo gbọ́ tó ń sọ, wọ́n ní kábíyèsí ti pariwo síta, ó ti announce pé nǹkan tó ń fẹ́ ṣe. Àṣẹ Ọlọ́run ló máa kọ́ kábíyèsí ní nǹkan tó Ọlọ́run ló ń kọ̀. Tí gbogbo bá ń sọ pé kábíyèsí ò sọ̀rọ̀, kábíyèsí ò ṣe, kábíyèsí ò kí ni ìtumọ̀ nǹkan tí kábíyèsí ṣe tó dẹ̀ silence pẹ̀lú gbogbo àwọn olórí ààfin tó fẹ́ ba kingdom kábíyèsí jẹ́. Àṣé Ọlọ́run sọ pé wọn ò lè bá jẹ́, pé fúnra wọn náà máa fọwọ́ ara wọn ṣera wọn. Ǹjẹ́ kò wá tán bí báyìí? Yọkọlú. Ǹjẹ́ kò wá tán bí? Pé àwọn nìkan wọ́n fọwọ́ ara wọn tún ìwà ara wọn ṣe. Àwọn nìkan náà wọ́n fọwọ́ ara wọn bá ọ̀rọ̀ ara wọn jẹ́. Wọ́n ní kábíyèsí ní kò sí kankan nínú wọn tó orúkọ ẹ̀ máa wọnú ìwé. New one yìí, new release tí kábíyèsí tán ló gbé jáde lélẹ́yìí o. Ǹjẹ́ ta ló fẹ́ dùn? Wọ́n ní ìwé tí kábíyèsí tán modernize register yẹn ó lágbára. Wọ́n ní Queen Naomi ní number 1 tó jẹ́ pé pẹ̀lú gbogbo àwọn ní táìmù títí ẹ o. Ṣé ẹ mọ̀ pé àwọn yẹn ti fọwọ́ ara wọn yọ orúkọ wọn kúrò nínú táìmù tí kábíyèsí Ọ̀jájá ní regime. Ẹ̀yin èèyàn wa, wọ́n ní mo ní kí n fi tó wa létí. Ẹ máa gbọ́ wìnrìnwìnrìn tó kù. Mo sọ fún wa pé bó bá ṣe ń lọ màá mú wá fún yín. Bó bá ṣe ń lọ, gbogbo àwọn oníṣẹ́ ibi, gbogbo àwọn ìbàyéjẹ́, gbogbo pátápátá lọ́lọ́run máa tú àṣírí wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn, mo dúpẹ́ tí ẹ ṣe ń bá mi like, tẹ́ ẹ bá mi ní subscribe, tẹ́ tún bá mi share. Ọlọ́run á pọ́n yín lé. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àánú Ọlọ́run á dájú lórí yín. Ẹ ṣé gan. Ọlọ́run náà á gbé yín ga, á gbé yín sókè. In Jesus' mighty name, we are praying. Amen. Thank you. Bye.